Allah kò sí Fúlàní níran mi mo ò Fúlàní mo ò fún kankan. Okay, but àti Senegal ti wá àbí Mali? Rárá o Nàìjíríà náà ni. ẹ má bínú àkàràgùn ẹ̀hún ìyá wa àlímọ̀ ẹ kalẹ̀ so èmi ò Yes ní sir. nǹkan tí mo fẹ́ tiẹ̀ sọ ni pé ẹni wọ́n rán Muhammadu sí wa Bẹ́ẹ̀ni. ṣebí tábà fi hàn yín pé wọ́n rán gbogbo òjíṣẹ́ sí gbogbo olúkálùkù ńkọ́. Ṣebí Muhammadu ló gbẹ̀yìn. ẹ gbọ́n ọ̀dọ̀ ṣé tó pé wá gbẹ̀yìn yẹn gbogbo olúwa gbọ́dọ̀ máa tẹ̀lé lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí wa Quran la máa fi hàn yín pé wọ́n máa rán gbogbo òjíṣẹ́ yín sí yín pẹ̀lú èdè yín a máa fi hàn yín sìn. Ó yá. so ó yẹ ẹ̀ka so ms kàkà fún wọn. Mo mọ̀ bẹ́ẹ̀ rí Quran tá a fẹ́ kà yìí ni this Quran 14 verse 4 Surah Ibrahim. Ó ní we have not sent a messenger except in the language of his people. a ò ní rán òjíṣẹ́ sí yín àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ a máa fi hàn sí yín. To clarify the message for them. Kó lè fi jíṣẹ́ yẹn fún yín kó lè yé yín dáadáa. Then Allah leaves whoever he wills to stray. Ṣé gbọ́ bíbẹ̀ yẹn Allah lóun máa wá ṣì ẹni tó bá rùn ún lọ́nà ṣé wọn kó ti rán òjíṣẹ́ yín sí yín pẹ̀lú èdè yín ẹni tó bá wá fẹ́ ṣì lọ́nà láwa lọ tẹ̀lé wèrè tó ń sọ èdè míì ẹ mọ̀ ó ti rán elédè yín tẹjọ́ ń sọ Yorùbá bọ̀ ẹni tálà bá ṣì lọ́nà àwa lọ ti ẹni yẹn pé lọ máa tẹ̀lé Muhammadu Yorùbá dẹ̀ ni ẹ mọ̀ pé ó ti ṣìyàn ẹyin lọ́nà nìyẹn ẹ gbé sókè. And guides whoever he wills. Àwa tó ẹni tó bá rùn àwa tọ̀ sọ́nà. Láàrin yẹn yé yín mà. Tí ó bá yé yín ká tẹ̀síwájú sí. Ó yé mi ẹ ṣeun olówó Èkó mọ̀ kọ́ tí mo fẹ́ kẹ́ understand mọ̀ kọ́ tí mo fẹ́ kẹ́ understand láàrin yín ni pé ok a rán òjíṣẹ́ ní èdè tí kálukú gbọ́ pẹ̀lú èdè yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ok ta ni ànábì tọ́lọ́run rán sí wa lédè Yorùbá. òun mo wá sọ pé tẹ bá jẹ́ Yorùbá èmi kọ́ ni mo ṣe wá sọ fún yín tẹ bá mọ̀ téèyàn bá dé lóma ní báwo ni nílẹ̀ wa kí ni àwọn wo láti ẹ̀ gbàgbọ́ wọn máa wá ṣàlàyé èmi ń sìn mí ìwádà láti wá sọ ń pa mo kàn máa ka Quran lédè Yorùbá nǹkan tẹ̀mí ṣe nìyẹn tó yẹ yín bẹ́ẹ̀ bí àgbàlagbà mo pé ìyàwó alẹ́ jẹ́ ẹ̀yin lè máa wá béèrè lọ́wọ́ àwọn tó bá tún dàgbà pé ẹ gbọ́ ṣáà náà ní àwọn kan nílẹ̀ Yorùbá lọ́mọ wá ṣàlàyé irú èmi ń sìn ọmọ kékeré ni mí ìyàlẹ̀ jẹ́ sí mi ẹ jẹ́ ká tún kà mí fún yín ó yá ẹgbẹ́ sókè. Ẹ jẹ́ ká tún fẹ́lẹ́ fún yín kó lè yé yín dáadáa. Quran 10:47. Ilé ní Quran 10 verse 47 Suratu Yunus. Tẹ́ ń gbọ́. Mo ń gbọ́ yín. And for every community. Fún gbogbo agbègbè fún gbogbo ìlú. There is a messenger. Òjíṣẹ́ wà fún wọn o. After their messenger has come. Lẹ́yìn tí òjíṣẹ́ wọn bá ti wá tó ti dé. Judgment is passed on them. Ìdájọ́ máa wá sọ́dọ̀ wọn láì ṣàbòsí láì sí tìgbà kan bọ̀ kan nínú. Ṣó tún yé yín mà? A lè tún mú mi lẹ̀ o ẹ bá tún fẹ́. Àmọ́ ìyá wa ta tó wá tẹ̀síwájú èmi fẹ́ béèrè nǹkan kan ẹ má bínú ìyá wa ìjẹ́ nínú Islam ṣe é lè sọ pé èrè báyìí ni èrè àwọn obìnrin nínú Islam bí yálàyé ni àbí lọ́rùn lálejò náà. ẹ má bínú olówó Èkó. ẹ sẹ́rí olórí Amina Alimati wọ́n ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀ bóyá torí wípé wọ́n ti pẹ́. mo mọ̀ bọ̀ nígbà míì wọ́n lè kàn tún fẹ́ gbọ́ díẹ̀díẹ̀ mo mọ̀ wọn èmi náà mọ̀ ó dá wọn mọ̀ òun náà mi fẹ́ òwe kí tún sọ fún wọn díẹ̀díẹ̀ kó tún. ẹ mọ̀ mo ń béèrè nǹkan lọ́wọ́ olówó Èkó nísìnyí dáhùn èmi ń bi pé ká ní òjíṣẹ́ tí Allah rán ní èdè Yorùbá. ẹ máa gbọ́ ẹ̀hún ẹni sùúrù nǹkan tó ṣẹlẹ̀ gangan lélẹ́yìí nípa Allah kọ̀ọ̀kan ń ṣe fún ilẹ̀ wa ilẹ̀ Arabu ni ms ẹ ṣí Quran 12:2 fún wọn kí ẹ fi mọ Allah ó kádà ẹ̀dẹ̀ máa ṣí ẹ̀hún 2791 ibi tí Allah ń gbé Allah kò ń ṣe ti ilẹ̀ wa bọ̀ pé fún ẹni tó bá wá fẹ́ tẹ̀lé Allah kó kàn gbọ́ nǹkan tí Allah ń sọ la ṣe ń ka bí ìbàyìí Allah ò kì í ṣe Ọlọ́run ti ilẹ̀ wa kìíní ẹ̀ máa yẹ kó yẹ ń sìn Allah èdè tó ń sọ ní èdè Arabic ilé tí Allah ń gbé ní Kaaba ó ní ẹ máa sin òun ní olúwa ilé yìí ilẹ̀ Kaaba a máa kabẹ̀ fún yín so Allah kò kì í ṣe ti ilẹ̀ wa àmọ́ lóòótọ́ àwa ní Ọlọ́run Elédùmarè wa adẹ̀ lọ́wọ́n kan táwa mọ̀ nílẹ̀ wa. Nbi tó ń ṣe ní aláàmọ́lẹ̀ ń wò yìí ojú ọ̀nà àbáwọlé ibẹ̀ ni. Ẹ wo security ẹ̀ tán. Tó ń ṣọ́ Allah so ms ó yẹ ká ibẹ̀ yẹn fún wọn. Ẹ gbé mi sí big screen. Ẹ máa gbọ́. Indeed, you have sent it down as an Arabic Quran. A ti sọ Kùránì kalẹ̀ yẹn pẹ̀lú èdè Arabic èdè Lárúbáwá. So that you may understand. A lè yé yín àwọn wo ló ń sọ àwọn ará Mẹ́kà àwọn Arabu àwọn Arab kò kan ọmọ Yorùbá kò kan wá kò kan Japan kò kan Chinese
kò kan India kò ju fún olówó Saudi èkó àwọn Arabu lọ. Yes. ẹ mọ marabu náà máa ń pè wọn ilẹ̀ Yorùbá láti pè wọn ní marabu tẹ bá pè marabu lẹ́yìn òyìnbó yóò wẹ̀yìn wò yóò kí mọ́bẹ̀ lọ́wọ́ ni. ṣó tún yé yín Mr. Ìyáwó Àlímọ̀? ṣó yé yín mà? ṣe rí ọ̀rọ̀ yìí ó ti gùn bóyá ẹgbọ́kàn tí ẹ̀yin lẹ fàágùn. mo ń bẹ lísìn bóyá ẹgbọ́kàn tí Ọbáṣọlá sọ fún yín mo ní láti lọ máa ṣe ìbéèrè àti àwọn ìwádìí tó pọ̀ gan-an mo wá ń wòye pé gbà tí ẹ ń sọ ilé ìbáyìí nínú àwọn èsì mi kí ló dé tí ẹ lè fi òjíṣẹ́ tí Ọlọ́run rán ní èdè Yorùbá tí ẹ lè fi ràn wá. ẹ jẹ́ ń ṣe báyìí ibi platform tẹ máa lọ nípa yẹn ẹ máa lọ sí platform kan wọ́n pè wọ́n ní Ifáṣẹ́sìn ọjọ́ Friday báyìí náà ló máa ń wà mí every Friday wọ́n máa ń wà mí Ifáṣẹ́sìn ẹ dẹ̀ lè tẹ̀lé Ẹwà Àṣẹ wúrà in the building Ifáṣòótọ́ Aláréwò Bàbá Fálọdún tẹ bá débẹ̀ yẹn àwọn mọ̀ nípa ẹ̀ bọ̀ nípa èyí tèmi mọ̀ òun lèmi ń ṣe ṣẹ̀gẹ̀ tẹ bá fẹ́ mọ̀ nípa Yorùbá ẹlẹ́yìn tú Yorùbá ẹlẹ́ ń kà. torí mo jẹ́ Muslim mo dẹ̀ mọ̀ ń pa ẹ̀ tí tó padà wálé so ẹgẹ́ mo jẹ́ tí mo mọ̀ ní mọ̀ ṣé Muslim ní ṣe Muslim mọ̀ ìgbà tí mo ti mọ̀ pé ẹni sùúrù ìgbà tí mo ti mọ̀ pé àràbù nìkan ló wà fún mi ìṣẹ̀sìn kankan mọ́ ṣé ó yé yín. ṣe lọ church lọ mosque lọ aláwọ̀ mi ìṣẹ̀sìn kankan mọ́ bí mo ṣe wà yìí kò sí nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí mi mo dẹ̀ gbáyé rọrùn mo dẹ̀ ṣe bó mo fẹ́. abákú gẹ tó bá wù wọn kún ó sì kú wa tó bá wù wọn kọ máa sí ẹ̀mí ti kúrò lára bọ́ọ̀dù. ìbáwọn India mi àwọn ń sún òkú wọn àti wọn pé yẹn náà kò kọ́ àwọn ìbò náà ṣe kò ń ṣe India nìkan wọ́n máa ń sun òkú so. ìyá wa Alimot ìyá wa ṣe mọ̀ pé Mọ̀mọ́dù gan ìyálà ìyá àwọn Àyíṣà táwọn àfàmọ́ pàdé ọ̀pọ̀ ọdún 6 ló fẹ́ ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún 9 ǹjẹ́ mọ̀. ẹ má jà we are already listened to that before ẹ má jà sọ yẹn because mi fẹ́. no a máa sọ gbogbo ẹ̀ náà is part of our movement. wọ́n ní wọ́n mọ̀ àwọn tí mọ̀ yẹn wọ́n jiyàn. bí wọ́n mọ̀ pé bókù sùn gan wọ́n ti máa ń gbọ́ wá tẹ́lẹ̀ náà. ṣé mọ̀ pé bókù sùn Fatima Yali. ìbéèrè tó yẹ kẹsì ẹ̀bí lọ́wọ́ ni pé tí wọ́n bá dé àlùjọ náà kíkọ́ mẹ́ńsàn nǹkan méjì péré àbí nǹkan ẹ̀yọ̀kan àǹfààní tó wà fún obìnrin lálùjọ náà. olówó Èkó ti béèrè lọ́wọ́ wọn. wà bí pẹ̀lú wa lọ́ṣẹ̀ ní kí n fi gbogbo yẹn máa ń wà bí pẹ̀lú wa. mo máa ń wà bí bọ́ ẹ̀rí pé ìgbà mi gan mo ń sọ̀rọ̀ bọ̀ kọ́ tó kí n come in lónìí pé tó kàn yà mí lẹ́nu òun náà ni má ṣe sọ̀rọ̀. Ọbáṣọlá ẹ máa rí pé ẹ ti rí mi ti pẹ́ mo ń ṣe ìwádìí ẹ máa rí pé àwọn nǹkan tí kò bá yéèyàn tó bá wá wọ inú ọpọlọ èèyàn ìyẹn máa ń pè ṣé kíní ìdí ẹ̀ rí ìṣà ṣóòótọ́ dẹ̀ ní kíní ìṣà ìyẹn máa ń láti ṣe ìgbésẹ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín ọ̀rọ̀ tó já sí pé ó ti ń di màtá tó pé ọ̀rọ̀ yẹn ti ń lọ fà láàrin màtẹnìkan ni tó ti ń di bá ń gbọ́mọ mi gbọ́mọ mi fẹ́ má jẹ́ kọ́mọ mi máa ṣẹ́ bọ́ mo ò dẹ̀ ṣẹ́ bọ́ bọ̀ nǹkan tí yẹn ń gbọ́ yìí yẹn ń rí sìn sí yẹn ń rí rò. ìyẹn lè wà kó má ṣe ẹ̀sìn kankan ò ń sọ̀rọ̀ pé ẹ̀ka lẹ́sà ẹ̀jẹ̀ má bínú fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ má bínú ẹjọ́. ẹ má bínú olówó Èkó níbi tí mo fẹ́ kẹ́ lọ ni pé ìyá wa yìí sọ pé bá ń gbọ́mọ mi kò bá ń gbọ́mọ mi ẹni tó sọ pé bá ń gbọ́mọ mi gbọ́mọ mi fún ọ yẹn ẹ ṣí ẹ program wa fún. mi lè ṣí ẹ̀rẹ̀ fún tomato alafọlọ́pàá gbé mi kọ́dà bó ìwà ẹ̀gán mo gbọ́dọ̀ dárúkọ rẹ̀ x mi ni. àwọn lè ó ti yé wa ó ti yé mi tí mo sọ̀rọ̀. post kan tẹ́ ẹ̀ sọ yìí ní sí tẹ́mi fi reality bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé reality ms ẹ kàn play kọ́mọ̀ pé Ọlọ́run yàtọ̀ sáàlà ẹ kàn play ẹ̀ lẹ́ẹ̀kan ká dẹ̀ máa ṣe tó lọ ẹ jẹ́ ká máa ṣètò lọ tẹ bá ní béèrè ìyá wa yìí lè béèrè ẹ kàn play ẹ̀ fún àwọn Muslim tó wà nílé kọ́mọ̀ pé lára àwọn ẹrú Saudi 1000 kan ti padà wá sọ́tà pé Allah òun kọ́ ni Ọlọ́run Allah làlá ń jẹ́ ẹ ṣe ms ẹ bá wa play ẹ̀ ká máa bẹ́ tó lọ. má pe Allah ní God má pe Allah ní Lord má pe Allah ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ́lọ́run máa sọ pé Allah. Allah is Allah. Allah ò kì í ṣe Ọlọ́run. ju Allah ni Allah ń jẹ́ má pè ní Lord má dẹ̀ pè ní God má dẹ̀ pè ní Ọlọ́run Allah má dẹ̀ pè ní God má dẹ̀ pè ní Ọlọ́run
jìgìjìgì Allah ò olówó ní èkó Allah ń jẹ́ mo wà pẹ̀lú olówó yín èkó mo wà pẹ̀lú yín. anytime that you want me to be staying in your life please don't play this man lecture ẹni ẹran tẹ play nísìnyẹn mi ì fẹ́ gbọ́ lecture rẹ̀ rárá ó máa ń fún mi ní headache. Ẹ má bínú mo kàn fẹ́ ká fáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀rí nǹkan táwa ti máa ń àwọn sọ èèyàn fáwọn ti èèyàn. ṣàrí ìyẹn tẹ́lẹ̀ camouflage àfa àwọn camouflage àfa kan wà mi lè sọ pé torí pé jẹ́ x mi àbí kò ṣe x mi àwọn camouflage me I know the reality but nǹkan tí kò bá yéèyàn kéèyàn kan máa béèrè ká máa béèrè láàrin ara wa ká máa ṣèwádìí ó yéèyàn ni because kó tó di pé you drop out of something láti mú reality dání tẹ́gbẹ́ táwọn èèyàn bá béèrè ìyá náà lè ní ẹnu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ẹ ti understand. olówó Ẹ- èkó ibi àfa olóòtú tẹ ọ̀jẹ̀ play ẹ má bínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ká lé ń fẹ́ dá lórí sọ̀rọ̀ fọ́tò ìyá ẹ̀ ọ̀la jọ. Ẹ jẹ́ ká máa bẹ́tò lẹ́fẹ́ ni ẹ ká fi eléyìí ká máa tẹ̀síwájú ẹ owó ní. ẹ mo kàn fẹ́ ẹ̀pù ìyá ẹ̀ ní ẹ má bínú ẹ̀jọ̀ mo kàn fẹ́ ràn wọ́n lọ́wọ́ díẹ̀ kọ́ lọ́rùn wà lọ́wọ́ kédùmá ràn wá lọ́wọ́ ẹ̀jọ̀ ìyá mi tẹ́ bá ń gbọ́ mo ń mo gbọ́ mọ̀ pé yín Yorùbá ní bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mà bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ̀jọ̀ ìlú bo ni yín? ọmọ Ìlọrin ni mí ọmọ Ìlọrin ṣé Yorùbá Ìlọrin ní àbí Fúlàní Ìlọrin? ìyá ẹ má sọ Yorùbá online gbogbo tó àwọn àfáà tí ń fọlọ Oyè tó bá ti jẹ́ bẹ́ẹ̀ mà ẹ wá méjì mẹ́ta náà àwọn àgbáálé ẹ béèrè gangan pé kí ni ìṣẹ̀ṣe tọ̀dọ̀ yín kó tó di pé brọ́dà mi ṣé wọ́n ta ìsìn yẹn fún yín. àgbàlagbà kùnà ńlẹ̀ Yorùbá ni Ah, ẹ kò ní burú títí kó má ti kàgbàlagbò lé wọn pọ̀ bólẹ̀ ti fẹ́ rí wọn. eléyìí tó máa sòótọ́ ló ṣe pàtàkì kárí. no níbi tẹ́mi rí síbẹ̀ náà ni ẹ lè Ìgbóná wà wá. èèyàn lè wà kó má Ìgbóná wá. sẹ́sìn kankan gẹ́gẹ́ bá a ṣe ń sọ náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó ni lè wà kó má sí anything yes kó kàn dá dúró wà kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ máa live life ẹ lọ normal. gbogbo wa ti kúrò lọ́mọ àgbésọ́rùn lọ sóko. Ẹ jẹ́ ká ṣe nǹkan kí àwọn tó ń bẹ̀rù pé táwọn ò bá ṣẹ̀sìn kankan tó ń bẹ̀rù ẹ jẹ́ ká kabẹ̀ yẹn fún wọn pé àwọn tó tún wá ń ṣe ẹ̀sìn Islam wọ́n máa tún wá jóná kí wàá lè wá lọ́nà rí máa sí jiná nǹkan yẹn àwọn gan ló ní àwọn náà. tó tún ń ṣe ẹ̀sìn Islam máa tún wá jóná pẹ̀lú Ẹ jẹ́ àwọn tí ká ó mi ṣe yẹn ẹ̀sìn fún wa. ẹ jẹ́ ká ka ms ẹ ṣe. àgbàlagbà 80 years nílẹ̀ Yorùbá ẹ lọ béèrè orúkọ rẹ̀ bí ọba jẹ́ Sàràfà yóò jẹnu